tọlọ́hun gbogbo ẹ̀yin àgbàlagbà nílùú Ìlọrin bẹ́ẹ̀ láti rí ọba wa nílùú Ìlọrin ṣéwù Allahu yasimuka minan nas la takhafu daraka wala takhasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim bẹ́ẹ̀ láti rí bàbá ọba Ìlọrin bàbá wa Mámú àgbà bàbá wa Mámú Mọ̀lé bàbá wa Mámú Gàmbàrí bàbá wa Jánásì bàbá wa Rábàná ó fi kárí ẹ̀yin ọ̀tọ̀nkùlú ẹ̀yin IDPU ẹ̀yin ìjọ kó má bàjẹ́ nílọrin ẹ dìde sọ̀rọ̀ Márkàsì ẹ dákun torí tọlọ́hun ẹ yanjú àwọ̀ tí ń ṣẹlẹ̀ o torí tọlọ́hun ẹ dákun torí tọlọ́hun ẹ lọ lè mọ̀ yí pé antum kullukum rahi wa kullukum mas'ulun an ra'iyatihi ọ̀rọ̀ yìí ti kọjá bí kálukú ti ń rò ọ̀rọ̀ yìí ti kọjá ọwọ́ tí kálukú fi mú ọ̀rọ̀ yìí ó ti fẹ́ di nǹkan míì ẹ dákun ẹ dìde torí tọlọ́hun ẹ má jẹ́ ó jù báyìí lọ tẹ́ fi pa nánà ẹ má jẹ́ ó tún kọjá báyìí tẹ́ fi pa nánà ò torí tọlọ́hun ẹ kóra yín papọ̀ ẹ lọ lè bá bàbá wọba lọ́rin ẹ lè bá bàbá wọba lọ́rin kí wọ́n dá sí ẹ dákun torí tọlọ́hun ibi tọ́rọ̀ dé dúró báyìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan wàláhì mo fa Al-Qur'ani mo fi búra ọ̀rọ̀ yìí ń pa èmi lẹ́kún wàláhì al-azim mo fi Al-Qur'ani al-azim mo fi sẹ̀rí ọ̀rọ̀ yìí ń pa èmi lẹ́kún níbi tọ́rọ̀ yìí dé báyìí ọ̀rọ̀ yìí ń pa èmi lẹ́kún o ọ̀rọ̀ yìí ń pa èmi lẹ́kún o níbi tọ́rọ̀ yìí dé dúró báyìí ọ̀rọ̀ yìí ń pa èmi lẹ́kún o níbi tọ́rọ̀ yìí dé dúró báyìí ẹ dákun torí tọlọ́hun ẹ dìde àtúnṣe ẹ̀yin àgbàlagbà innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhawaykum ẹ já ṣàtúnṣe torí tọlọ́hun ọ̀rọ̀ yìí ti kọjá bí kálukú ti mú ẹ dákun ẹ ṣàtúnṣe ní nǹkan mi tí mo wá ṣe lónìí yìí lálẹ́ yìí lẹ́yìn fídíò tí ń ṣe yìí tó tayọ wípé ẹ dákun ẹ ń pèpè àtúnṣe ẹ dákun ẹ dìde àtúnṣe torí tọlọ́hun ẹ dìde àtúnṣe torí tọlọ́hun ẹ dákun torí tọlọ́hun man ra'a minkum munkaran falyughayyir biyadihi bí èèyàn bá rí n tó kàn kọ́ kó fọwọ́ rẹ̀ yí padà aw bi lisanihi àbí kó fahán yí padà ahọ́n lè mí fi ń ṣàtúnṣe yìí o aw bi qalbihi ẹni tí ò bá lágbára àti fahán ṣàtúnṣe kóhun náà bẹ lọ́hùn kó ṣàdúrà kọ́lọ́ má ba Márkàsì jẹ́ ẹ dákun torí tọlọ́hun mo fọlọ́ mo fi bẹ̀yìn ẹ dákun àwọn ẹni kọ́mẹ́ntì ẹ dákun ẹja ṣe sùúrù torí tọlọ́hun ẹ dákun ẹja ṣe sùúrù mo fà nábì bẹ̀yìn ẹ dákun torí tọlọ́hun ẹ dákun torí tọlọ́hun hadisa yìí yanni ń ti pa ìmílẹ́kún báyìí alálẹ́ ta ṣẹ̀ rí aliyara nasu ma ara sẹ́yìn èèyàn sì ń rí tèmi rí báyìí minal amri aw yabudu lakum ma badaliya ń ti hàn sí mi bí ọ̀rọ̀ yìí sẹ́yìn hàn sọ́pọ̀lọpọ̀ èèyàn ẹ dákun ẹja wá gbogbo ọ̀nà tọ́rọ̀ yóò fi parí ni torí tọlọ́hun ẹjá wá gbogbo ọ̀nà tọ́rọ̀ yóò fi parí gbogbo ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin ẹ dákun ẹ dìde ẹ lọ lè bá bàbá wa bá lọ́rin torí tọlọ́hun ẹ jí rẹ̀ bẹ̀ fún wọn ẹ ra wọ́n ra sẹ̀ sí wọn ká dìde lé ọ̀rọ̀ yìí kí wọ́n paná ọ̀rọ̀ yìí ká má jẹ́ kí iná yìí jójú báyìí lọ ká dákun torí tọlọ́hun ká paná ọ̀rọ̀ yìí o torí tọlọ́hun ká dákun ká paná ọ̀rọ̀ yìí torí tọlọ́hun ká dákun ká má jẹ́ ọ̀rọ̀ yìí jù báyìí lọ torí tọlọ́hun ká paná ọ̀rọ̀ yìí torí tọlọ́hun ká paná ọ̀rọ̀ yìí torí tọlọ́hun kọ́lọ̀ mọ́sà wọlé àná Muhammad ọlọ́run mọ́sà bá wa paná rẹ̀ yányá èyí òun ẹ̀gbẹ́ kan ṣáwárí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni wípé mo sọ̀rọ̀ kan ní àná tí ọ ìbá ṣe Márkàsì má dá sọ̀rọ̀ yìí o tó ìbá ṣe Márkàsì má dá sọ̀rọ̀ yìí o because nínú information tí mo gbọ́ lálẹ́ yìí wọ́n ní sákìsàkì sákàsàkà wọ́n ló gbẹ́nu bọ̀ ọ̀rọ̀ yìí tó bá gbé ẹnu bọ̀ ọ̀rọ̀ yìí á bà nǹkan jẹ́ tí èyàn bá ṣe Márkàsì tó bá dá sí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí á bà nǹkan jẹ́ o wallahi summa billahi la ilaha illa huwa á bà nǹkan jẹ́ tí èyàn bá ṣe Márkàsì tó bá dá sí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí èkó bàjẹ́ pàápàá jùlọ kéèyàn má jẹ Márkàsì kó lóun gbìjà mufti kó bú mùdírù wallahi kó bàjẹ́ òdodo lẹ́gbẹ́ wọn alẹ́ yìí mo gbọ́ information yẹn wọ́n ní sákìsàkì sákàsàkà kálukú ti máa yàní alẹ́ ni òṣèrò ilé yìí wọ́n ló ti gbẹ́nu bọ ọ̀rọ̀ yìí ẹ kìlọ̀ fún kẹsì fálétí ẹ fálétí o
bí ẹ̀yin ò bá jẹ́ ọmọ Markaz tó bá dá sí ọ̀rọ̀ yìí nǹkan ó bàjẹ́ o, nǹkan ó bàjẹ́ òdodo lẹ́gbọ́n, torí wípé á wù gbogbo ẹ̀ láti lẹ̀ ni a mọ sáǹdì kálukú lérí tí ń ṣẹlẹ̀ látijọ́ yìí, sáǹdì kálukú la mọ̀, a sì mọ ọ̀nà tí kálukú ń gbà ámọ́là wa lérí tí ń ṣẹlẹ̀ yìí. Wallahi tí èèyàn bá jẹ́ tó bá wá láti bòmí tí èso ọmọ Markaz tó wà lọ lè gbọ́ sábẹ́ ọ̀rọ̀ yìí tó lóun fẹ́ fi bú Mudiru, nǹkan ó bàjẹ́ òdodo lẹ́gbọ́n, Wallahi nǹkan ó bàjẹ́ tí èèyàn bá sọ ọmọ Markaz, torí áwù nǹkan tegbòtegbò tegbòtegbò òdodo ọ̀rọ̀ lẹ́gbọ́n, áwù nǹkan tegbòtegbò, àwa júwe fúnra wa àgbàwo ní ntọ́lé àgbàwo ní balẹ̀jẹ́ àjúwe fúnra wa tọ́wọ́pọ̀lọpọ̀ àwọn eléri burúkú kan tọ́lọ́wọ́n bò níjẹ́ ká ní àtibọ̀tán dáadáa láyé wọn lọ lè fọwọ́ ara wọn kọ̀kọ́ kúkọ. Bàbá Mudiru ti wà lẹ́ńkẹ̀ lágbà tí ó tolé, àjòyè yín pé wallahi àgbà tí wá tolé, àjòyè yín pé àgbà tí wá kìí sí àgbà tí ó máa sọ fáwọn ọmọ rẹ̀ wípé ẹ ṣe sùúrù, ẹ má jà mọ́, ẹ borí àwọn ọ̀tá yín. Àjúwe àgbà tí ń tolé àtàgbà tí ń balẹ̀ jẹ́ àjúwe rẹ̀ fúnra wa. ní tí ń ṣẹlẹ̀ yìí inú Markaz ní nǹkan tí ń ṣẹlẹ̀, tọ́ ìbá ṣe Markaz má dá sí. Ìwọ lọ márùn tó lè pa ọ́ pọ̀ pẹ̀lú mufti, ìwọ lọ márùn tó lè pa ọ́ pọ̀ pẹ̀lú bàbá Mudir. Lópin ìgbà tọ́ ìbá ti sọmọ Markaz iṣu tí ń ṣẹlẹ̀ yìí má gbé ẹnu rẹ bọ̀ o, tọ́ bá gbé bọ̀ wà tẹ́ òdodo ọ̀rọ̀ nu, tọ́ bá kí ẹnu rẹ bọ̀ ọ́ tẹ́ wallahi ọ̀tẹ̀ tọ́ bá gbé ẹnu bọ̀. Àmọ́ èyí tó jẹ́ pàtàkì tá a wà lérí ẹ̀ báyìí oníbọ̀lọ́ lọ́wọ́ ṣe bá yọjú ìbúrò yóò ṣe bá panáwọ̀ yìí ńlá wà lérí ẹ̀, èyí tó kàn wá nù, èyí tí ń pa wá lẹ́kùnù. Kẹ́yìn kan wá fẹ́ máa wá lò as advantage láti tún ṣe ìsìnàrù naril fitina bayna al-Markaziyyin. Subhanallah subhanallah, wallahi èyí tọ̀hún yóò gbóòórùn ààrẹ òdodo ọ̀rọ̀ lẹ́gbọ̀n. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀rí tí ń sọ yìí ẹ kàn rí mi ẹ̀rí pé ń jáde lẹ́nu mi ni, ọ̀rọ̀ tí àpapọ̀ jàmáà sọ ni ńlẹ́rí tí ń gbé jáde, ńlẹ́rí tí ń gbé jáde. Má dá sí o, tọ́ba ẹ̀sọ́ ọmọ Markaz má dá sí o, kò sáyé fún ọ. Ó lè fẹ́ràn mufti kò sáburú mẹ́, ó lè fẹ́ràn Mudiru kò sáburú mẹ́, àmọ́ pé onífẹ̀ẹ́ nìkan nínú àwọn méjèèjì tá à ń sọ yìí ọ yìí sì sọmọ Markaz ọwọ́ agbọ́ sábẹ́ ọ̀rọ̀ yìí ọkọjú sí Mudiru ọ̀nbù ọ̀tẹ̀ o, ọ sì kó pọ́npọ́ báwọn tán bí ọ òdodo lọ́gbọ́n tó láwù gbogbo ẹ̀ tégbòtégbò ni. Torí náà sákìsákì sákàsákà ẹ pé kẹkìlọ̀ fún, ẹ pé kẹkìlọ̀ fún kọ́mọ yọrí wá o, tó bá yọ erí wá yóò gba ìkúkù òdodo lọ́gbọ́n kọ́mọ yọrí wá o òdodo lẹ́gbọ́n. Ẹ pé ẹ kìlọ̀ fún tí ẹ bá fẹ́ kí wàhálà mi ṣẹlẹ̀ nínú ìlú yìí, kò jù bá ń lọ. Ibi tí mo ti lọ ó ní wípé ẹ dákun torí tọlọ́hun, ẹ̀yin àgbàlagbà yín bàbá wa nílùú Ìlọrin, ẹ bá wa lọ lè bá bàbá wa bá lọ ní ẹ dákun, ẹ bá wa jí rẹ̀ bẹ̀ fún wọn ká dákun kí wọ́n ká dìde sọ̀rọ̀ yìí ká má jẹ́ kó jù báyìí lọ mọ́, ká má jẹ́ jù báyìí lọ mọ́, ká dákun ó ti tó gẹ́ báyìí. Tó bá já sí pé àwọn kan náà ni wọ́n ń bẹ nídìí kí ẹnu Markaz má ṣọ̀kan, tó bá yẹ pé àwọn ẹ̀dá kan ni wọ́n ń bẹ nídìí kí Markaz kí n ti jẹ́ Markaz yìí kí wọ́n fọ́nká kí wọ́n má so papọ̀, tó bá yẹ pé àwọn kan ni wọ́n má bẹ nídìí rẹ̀ wọ́n lè ní àtibọ̀tán o, àyàfi tí Sheikh Adamu bá saburú fẹ́ nìkankan lókù. Gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá látòkè délẹ̀, àfi tí Sheikh Adamu bá rí ẹnìkan tó fẹ́ dá nǹkan kan lẹ̀ tí Sheikh Adamu wá takò lérí ẹ̀ tí òkun lérí ẹ̀ ẹnìkan lókù. Gbogbo ẹni tó bá dúró lérí yìí pé ọkàn Markaz ò ní balẹ̀ àbí Markaz ò ní tó àbí wọn ò ní ṣọ̀kan, alibarika ọlá ní Muhammad wọn à ní fi ìdùnnú lu ayé wọn. Tábà dúró lérí kí ẹnu Markaz má kó, tọ́ ipá wọn ni wọ́n ń lọ lè ṣe agbára ẹni wọ́n lọ lè ṣe aburú lérí bí Markaz ó ṣe fọ́nká. Ọlọ́run o, irú tọ́ gbé bárú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ Ọlọ́run sà gbé bárú wọn. Ó ti tó gẹ́ báyìí,
ó ti tó gẹ́ báyìí ìjọ tí ẹ̀gún bá ti débi yú ó di kó yọ ni ó ti tó gẹ́ báyìí ọlọ́run bá wa paná gbogbo tí ń bẹ ńlẹ̀ ọlọ́run ẹnu mọ́ríkàsì ọlọ́run yóò ṣọ̀kan padà gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ lérí wípé ẹ ní ṣọ̀kan ọlọ́run má ṣà dójú tì wọ́n ọlọ́run yẹ̀yẹ́ wọn gbogbo àwọn tí wọ́n dúró lérí wípé ẹnu yóò ní kó ọlọ́run dójú tì wọ́n ọlọ́run yẹ̀yẹ́ wọn gbogbo àwọn tí wọ́n dúró lérí wípé ẹ ní jọ́kan ọlọ́run kó yẹ̀yẹ́ wọn ọlọ́run kó dójú tì wọ́n albarikola ní Muhammad lọ́dọ̀ ọlọ́run albarikola ní Muhammad lọ́dọ̀ ọlọ́run eléyìí bú ẹnìkan lòun ní tó kọ́mẹ́ntì tí ń bú mi yìí àbọ̀ fẹ́ sọ́fò ni kí ni aburú prógámù tí ètò ń ṣe yìí nìsín ẹ dákun aburú wo ló tó wà bí tí ń ṣe nínú prógámù yìí àbí bó lẹ́yìn yẹn ṣe bó lẹ́yìn yẹn bó lẹ́sẹ̀ lẹ́mọ̀ ṣe pàtẹ́tẹ́ rí búkì báyìí a máa sáré kí nǹkan dáa ẹ̀yọ́ sì máa wà lẹ́yìn kó bàjẹ́ bó láyé tí ò ṣe wá ní bàjẹ́ báyìí à ń bẹ lọ́hùn kọ́lọ̀ kó bá gbogbo tí mẹ́lẹ̀ kó bá paná rẹ̀ ìwọ́n tún kọ́mẹ̀ntì ọ̀n bú mi kí ló ń bú mi sí nìsín kí mo ṣe tó ń bú mi nìsín ọlọ́run kó fún kálukú sùúrù kọ́lọ́n kó fún kálukú sùúrù afọlábọ́lọ́n ti tó àfibẹ̀ afọláàánú ọlọ́run àfibẹ̀ lọ́hùn gbogbo iye wa tí ọlọ́run ní kí a jọ ṣe prógámù lálẹ́ yìí ọ̀rẹ́ mi láti US afáwa Jamal Amin Magaji àti gbogbo iye wa pátápátá mẹ́ra àgbáyé gbogbo alátòkèdélẹ̀ tọ́lọ̀ ní a jọ ṣe prógámù tálẹ́ yìí àti gbogbo iye wa ta sàmí sí àdúà tí a ṣe lérí kí ọlọ́run kó bá wa paná ìjà paná máa ṣe tèmi gbogbo àwa tá a sàmí sí pátápátá gbogbo àwa tá a fọkàn bá wa lọ pẹ̀lú ògo ọlọ́run ayé ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run níjó bàjẹ́ gbogbo tí máa dayé ẹ̀dá ọlọ́run níjó dayé wa rú alibarikọlá ní Muhammad lọ́dọ̀ ọlọ́run Mẹ́dẹ́ Ọlákúnlé ẹ̀sìn gan wọn ní ìsọ̀n tó burú ẹ̀sìn ọlọ́run níjẹ́ máa padà síbú alibarikọlá nàbí lọ́dọ̀ ọlọ́run àfàwà Kudus láti ṣe Italy kẹpẹ́ Italy bóyá Italy àwọn Germany àbí nǹkan ọ̀rẹ́ Italy France láti France ọlọ́run níjẹ́ máa padà síbú alibarikọlá ní Muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo yẹ wa látòkè délẹ̀ tí ọlọ́run ní kí a wo prógámù yìí ọlọ́run kó sáré kún àánú rẹ̀ fún wa alibarika ní Muhammad lọ́dọ̀ ọlọ́run a ní ẹ gbàgbé ẹ dákun torí tọlọ́run àfàwọ̀ Adéyẹmí Ahmed ẹ dákun torí tọlọ́run ẹjá gbàgbé gbogbo eléyìí ẹ dákun torí tọlọ́run ẹjá pèpè fún peace ẹ dákun ẹjá pèpè fún peace kọ́lọ́run kó bá wa yọrí gbogbo ẹ̀ kó wọlé ànábì ẹ dákun tí mo fẹ́ ká sínú àfàwọ̀ àwọn dàná Allahu Akbar Malam Yusuf Muhammad Lawal ẹsẹ òun ìmọ̀ gbádùn yín gan gbogbo fúrúgẹ́mì mi àti wọn ti máa jọ máa ṣe ni bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn tí a bá ń kọ́mẹ́ǹtì bu nínú àwọn tí máa bá mi takù wọn ẹni wọn wà Malam Yusuf Muhammad Lawal ẹsẹ òun gan wọn ni please sheikh ìpè yẹn yín tí wọn nífa yóò máa yín tí wọn náà ní ẹsẹ òun gan jazakumullahu kullal khair ẹsẹ Muhammad àwọn náà ní amina ya Allah báàkì àmì Ọlọ́run àwọn náà ní àmì ẹsẹun gan Kasimu Pánlé àwọn náà sí àmì ẹsẹun gbogbo àwọn eléyìí ìyàlẹ tán sàmì yìí o Adam Saheed Ọlámilékan àwọn náà ní Allahumma àmì ọ̀rẹ́ mi Jamal Aminullah Magaji wọn sì àmì afáwa láti France afáwa Kudus Mustapha àwọn náà sàmì ẹsẹun gan ẹsẹun báàkì àmì Ọlọ́run wọn ní long life ẹsẹun Ọlọ́run jẹ́ kẹmí tìyẹn náà gùn Sheikh Abdul Fattah Anabi ló nígbà jazakumullahu kullal khair ẹsìn ọgá Ọlọ́run níjẹ máa padà síbú alibarikọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run gbogbo iye wa látòkè délẹ̀ tí Ọlọ́run ní ká papọ̀ sí prógámù tálẹ̀ yìí mo fọlá bí Ọlọ́run ti tó mo fi bẹ́ẹ̀ ẹsìn ọgá àfàwà Adéyẹmí Ahmed ṣe báyìí ẹnìkan ni wọ́n fún lésì ṣe pé lèyí ti béèrè ìrìbú lọ́dọ̀ Ọlọ́run èyí ó ní ṣe bí wọn náà wà nínú àwọn ọmọọṣẹ́ Portable Agege pẹ̀lú ògùn Ọlọ́run àánú ìyá rẹ̀ sì ṣe mí àánú ìyá rẹ̀ ó ṣe mí ìyá rẹ̀ àánú rẹ̀ ṣe mí mo bùn ọ léyìn mo bùn
sọ ti wá mo bùn ọ léyìn mo bùn ọ léyìn so náà àfa Miftah so náà ni wọn náà tó fún létí òkè òun náà ni ọsìn òjì àfa Miftah Al-Miftah Ọláìdé ọmọ mi dáadáa ní Ọlọ́run jò dáa fún pẹ̀lú ògbólọ́dọ̀ lọ ẹsẹ̀un tó bismillahir rahmanir rahim. Prince Hakeem ani may Allah be with you man faluti Ọlọ́run bá dótẹ iná yóò lápò olùkọ kan náà jọ ni wa o ti yẹn kàn ní prince èmi ò ní prince Ọlọ́run bá gbàdúrà yín jù báyìí wọlá ní Muhammad ọdọọlọ albarka ọlá rasulil karim ọlá bismillahir rahmanir rahim. Àfa Kẹ́hìndé tó sẹ́rí báyìí ẹ ké bá ṣe sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan náà mo kàn wò pé kí n lọ lè ṣe program ló dáa ẹ̀sìn Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín pẹ̀lú ògbólọ́dọ̀ lọ yóò wọlá ní Muhammad ọdọọlọ ọlá bismillahir rahmanir rahim. اللهم يا من أزهر الجميلة وستر القبيحة ولم يؤاخذنا بالجريرة ولم ياتك ستره ويا عظيم العفو ويا حسن تجاوزي ويا واسع كل المغفرة ويا باسط يدين برحمتي ويا سامع كل نجوى ويا منتهى كل شكوى ويا كريم الصفي مدي ọlá kúnlé òun sọ nígbà mo ní òsì prince bí Hakeem tèmi ó ní prince of balaga ẹ̀sìn gan jazakumullahu khairan ẹ̀sìn ويا سامع كل النجوى ويا منتهى كل شكوى ويا كريم الصفي ويا عظيم المن ويا كثير الخير ويا دائم الفضل ويا مكيل الأثرات ويا مبتلي بالنعم قبل شكوكها يا ربنا ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا نسألك أن لا تشوي خلقتنا ببلاء الدنيا ولا بعذاب الآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين. أجوا سليمان داري إدون موري كومنتي قدا موري بيبي تبيمي يبي kí n lọ lè ṣe fídíò wàláì pípé yín bẹ́ẹ̀ náà tó jẹ́ ṣe fídíò alẹ́ yìí Ọlọ́run sọ àlékún dáadáa fẹ́yìn náà alibarika ọ̀la náà Muhammad ọ̀dọ́lọ́ Alhaji wa Adéọ̀sùn Abdulrasheed jazakumullahu kullal khair Ọlọ́run yóò gbàdúrà yín jù báyìí lọ yóò sì bá sílẹ̀ pàánù fún yín jù báyìí ọ̀dọ́lọ́ wala subhana rabbika rabbil izzati amma yasifun wasalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Hakeem tí a wá pọ̀ lórí programu lálẹ́ Alhaji wa Hakeem Adélájà Hakeem pọ̀ lórí programu dáadáa Hakeem ṣe program Hakeem pọ̀ lórí program ọlọ́mọṣá gbàgbà kálukú wa wala subhana rabbika rabbil izzati amma yasifun wasalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim.